kí wa káàbọ̀ sínú àkókò ìtura yìí, ètí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń jáde pẹ̀lú agbára, ètí Diocese Ifẹ̀ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Àdúrà mi ni pé Ọlọ́run tá ò gbọ́ lónìí yóò tún ayé wa ṣe. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí a ní, pàápàá láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Àbí ọ̀gá fún oṣù kọkànlá tó ń parí lọ yìí, rẹ́bẹ́ fún àkókò Kérésìmesì tó ń kanlẹ̀kùn. Bàbá, gbọ́pẹ́ kó gba àyìn wa. À ń lọ sínú ọ̀rẹ́ pẹ̀lú ọwọ́ agbára. Jésù wá bá wa sọ̀rọ̀. Fún wa ní etí gbọ́ àyàgbàṣe. Ayé wa má jòrè bákan náà mọ́. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, mo kí a pé a kú ìsinmi lónìí. Kókó tí a fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè, ó mọ̀ pé ní ọjọ́ ìdájọ́ ìyàlẹ́nu ni. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ìyàlẹ́nu ni. Ibi kíkà wa wà ní Ámósì orí 5, ẹsẹ̀ 18 dé ẹsẹ̀ 19. Amos chapter 5 verses 18 and 19. Tí ó kà báyìí wípé, ègbé ni fún ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ ọjọ́ Olúwa. Kí ni èyí ò já sí fún yín? Ọjọ́ Olúwa òkùnkùn ni, kì í sì ṣe ìmọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ènìyàn tí ó sá fún kìnìún tí bíárì sì pàdé rẹ̀, tàbí tó wọ inú ilé tó sì fi ọwọ́ rẹ̀ tì lára ògiri tí ejò sì bù jẹ. Ọjọ́ Olúwa, ọjọ́ ìyàlẹ́nu ni. Ọjọ́ Olúwa, ó jẹ́ ọjọ́ tá tó lè túmọ̀ sí ọjọ́ ìdájọ́. Ọjọ́ tí gọgọ á sọ, tí putupu á wú. Ọjọ́ àbẹ̀wò, ọjọ́ ńlá ni. Ọjọ́ tí a lè sọ pé wọléwọlé òde ọ̀run. Ta wọlé mi, ta wọlé rẹ pẹ̀lú. Ọjọ́ tó yẹ pé àánú á sọnù, nítorí pé ọjọ́ ìdájọ́, ọjọ́ tó gba iṣẹ́ rẹ lẹ́kùnrẹ́rẹ́, ọjọ́ tèmi yóò gba èrè iṣẹ́ tí mo ṣe lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ńlá ni. Ọjọ́ tí agbára tá pín iṣẹ́ ọwọ́ ọmọ ènìyàn sí méjì, yálà búburú ni tàbí rere ni. Tá bá wo Ámósì orí 5 ẹsẹ̀ 20, ó sọ pé ọjọ́ Olúwa kì ó ha ṣe òkùnkùn láì ṣe ìmọ́lẹ̀, àní òkùnkùn bíríbírí, láì sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Tí a bá wo ní fínífíní nípa wòlíì Ámósì, ó jẹ́ wòlíì tí ó máa ń sọ̀rọ̀ lórí ìparun àti ègbé, nítorí tí Ọlọ́run fi iṣẹ́ rán ikọ̀ ni ohun tá a rán ikọ̀ nìkan ń jẹ́. Ilẹ̀ Ísírẹ́lì àti agbègbè rẹ̀ ní àkókò tí Ámósì wòlíì tó kọ ìwé yìí, a sọ fún wa wípé ó jẹ́ àwọn ará Ísírẹ́lì àti agbègbè rẹ̀, wọ́n kún fún oríṣiríṣi ẹ̀ṣẹ̀ bí ìrẹ́jẹ, ìwà ipá, èké ṣíṣe, títẹrí tálákà bá sínú ekuru, gbígba agbára lọ́wọ́ alágbára, àti oríṣiríṣi àwọn ohun tí a kò lè tó ń da ayé láàmú, pàápàá ní àkókò tí a wà yìí. Àwọn kan wà tí wọ́n jẹ gàba, àwọn kan wà tí ó pé agbàlọ́ mẹ́rin ni wọ́n, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ámósì orí 2 ẹsẹ̀ 6 àkọ́kọ́. Èyí tó wá tó tẹ̀lé ni pé títẹ̀lé òrìṣà lẹ́yìn, àwọn ìwà tí Ọlọ́run tó kórìíra pátápátá, ìwà àgbèrè, panṣágà, yíyí ọlọ́kàn tútù po, yíyí ìdájọ́ po,
jíjẹ gàba lórí ohun olóhun. Kò wá kéré mọ́ níwọ̀n bẹ́ẹ̀, pípọ́n olódodo lójú, wọ́n ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àríyàn nínú Ámósì orí 5 náà, ẹsẹ̀ 11 sí 12. Èdí nìyí tí Ọlọ́run fi sọ fún wòlíì Ámósì pé kí ó sọ fún wọn pé òun ó rán iná sí wọn, èyí tí yóò jó ààfin Ben-Hadadi, ààfin Gáṣà àti odi Tírúsì àti ààfin Bósra tí yóò jórun, nítorí pé ẹ̀ṣẹ̀ wọn ti kún. Ámósì orí 1 ẹsẹ̀ 4, ẹsẹ̀ 7, ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 14. Ọlọ́run tún pàṣẹ ìrẹ̀dànù sínú ayé wọn. Gbọ́n tó sọ, ó ní mo ti fi ìrẹ̀dànù àti ìmúwòdù lù yín nígbàtí ọgbà yín àti ọgbà àjàrà yín àti igi ọ̀pọ̀tọ́ yín àti igi ólífì yín pọ́n sí kòkòrò jẹ wọ́n run. Síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Mo ti rán àjàkálẹ̀ àrùn sí àárín yín gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ ní àkókò Mósè nígbà tó wà ní ilẹ̀ Íjíbítì. Ó ní àwọn ọmọdọ́kùnrin yín ni èmi ó sì fi idà padànù. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀san, ọjọ́ tí òṣùwọ̀n tó kún, ọjọ́ tí a bẹ̀wò, ọjọ́ ńlá Olúwa. Pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ Ọlọ́run tó dé bá ilé Ísírẹ́lì, wọ́n tún ń béèrè fún ọjọ́ Olúwa. Ìgbé báwo ni ọjọ́ Olúwa máa ṣe rí? Wọ́n rò pé ọjọ́ fàájì ni, wọ́n rò pé ọjọ́ jíjẹ mímu ni, láì mọ̀ pé ọjọ́ ìdájọ́, ọjọ́ ìbínú Ọlọ́run ni. Ìdí nìyí tí wòlíì Ámósì fi sọ fún wọn pé ọjọ́ Olúwa yóò jẹ́ ọjọ́ òkùnkùn bírímù bírímù, ọjọ́ ìdájọ́ ńlá. Síwájú sí i, tí a bá wo ilẹ̀ Ísírẹ́lì pẹ̀lú ìdájọ́ yìí, àwọn ènìyàn tí a wà láyé lónìí, pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ǹjẹ́ ìgbésí ayé wa yàtọ̀ sí ohun tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣe bí? Ámósì orí 5 ẹsẹ̀ 12 sí 15, ó wí pé nítorí mo mọ onírúurú àìṣedédé yín àti ẹ̀ṣẹ̀ ńlá yín. Ẹ̀yin pọ́n olódodo lójú, wọ́n sì ń gba owó àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì ń yí àwọn tálákà sí apá kan ní ibodè kúrò nínú ààrẹ wọn. Nítorí náà ẹni òye yóò dákẹ́ nígbà náà, nítorí àkókò ibi ni. Ó wá sọ pé ẹ máa wá ire, kì í sì ṣe ibi, kí ẹ bá lè yè. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò sì pẹ̀lú yín. Bí ẹ̀yin ti wí, ẹ kórìíra ibi, ẹ sì fẹ́ ire, kí ẹ sì fi ìdájọ́ gúnlẹ̀ níbodè. Àwọn ọmọ Ọlọ́run, tí a bá wo ìwo orin wa, pàápàá tí a bá wo orin 560, hymn number 55, a rí pé ó sọ fún wa nípa ohun tá pè ní ọjọ́ Olúwa. Ó ṣàlàyé fún wa ní kétékété bí ọjọ́ Olúwa bí ó ti rí. Ẹ já gbọ́ ohun tó sọ. Ó ní Olúwa ń bọ̀, ayé omi òkè yóò ṣídìí nípò wọn, àti ìràwọ̀ ojú ọ̀run yóò mú ìmọ́lẹ̀ wọn kúrò. Ó ní Olúwa ń bọ̀, bákan náà kọ́ bó ti wá ní ìrẹ̀lẹ̀ rí, ọ̀dọ́ àgùntàn tí a pa ẹni ìyà tó sì kú. Ó ní Olúwa ń bọ̀ ní ẹrù ńlá lọ́wọ́ iná pẹ̀lú ìjà lórí ìyá apá kérúbù. Ó ń bọ̀ onídàájọ́ aráyé. Ó wá sọ ní ẹsẹ̀ 4 àti 5, ó ní èyí ha ni ẹni tí ń rìn bí èrò lópòpó ayé bí, tí a ṣe nínú bí ni sí. Ẹni tí a pa lèyí,
ó ní ìkà bẹ́ẹ̀ wọnú àpáta bẹ́ẹ̀ wọnú ihò lásán ni, ṣùgbọ́n ìgbàgbọ́ tó ṣẹ́gun yóò kọrin pé Olúwa ó dé. Síwájú sí i, tí a bá wo ìhìnrere ti Matthew orí 25 láti ẹsẹ̀ 29 sí 33, Matthew 25 from verse 31, ètò kà báyìí pé nígbà tí ọmọ ènìyàn yóò wá nínú ògo rẹ̀ àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀, nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀, níwájú rẹ̀ ni yóò yà wọ́n sí ọ̀tọ̀ kúrò nínú ara wọn, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ń ya àgùntàn rẹ̀ kúrò nínú ewúrẹ́. Òun ó sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀, ṣùgbọ́n àwọn ewúrẹ́ sí ọwọ́ òsì. Ìdájọ́ Ọlọ́run lélẹ́yìí. Ọjọ́ tí ẹni tó ṣe rere tí ó gba rere, tí ẹni tó ṣe ibi tí ó sì gba ibi tí ó ṣe. Tá bá wo lẹ́tà Paul pàápàá sí ìjọ tó wà ní Tẹsalóníkà orí 5, tí a bá wo láti ẹsẹ̀ 1, ó náà pé àkíyèsí wà pàápàá fún ọjọ́ Olúwa. Ó sọ fún wa wípé ọjọ́ tí Olúwa yóò dé láti wá ṣe ìdájọ́ ayé àti ọ̀run, ọjọ́ tí ìdájọ́ tí ó fọhùn. Síwájú sí bí mo ti mú wá sí ìdánudúró, ìhìnrere Lúùkù orí 19 láti ẹsẹ̀ 19, ó pàkíyèsí wa sí ọdún ìdájọ́ ńlá, pàápàá ohun tó ṣe láàrin ọkùnrin tá a pè ní ọlọ́rọ̀ àti Lásárù. Lásárù ó gba ìpín tirẹ̀, bẹ́ẹ̀ náà ni ọlọ́rọ̀ ó gba ìpín tirẹ̀. Tá bá wò dáadáa, Lúùkù orí 19 ẹsẹ̀ 22, èyí tí ó kà báyìí pé ó sì ṣe alágbèékú, a sì tọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí òkun ayé Ábúráhámù, ọlọ́nà sì kú pẹ̀lú, a sì sìn. Ní ipò òkú ni ó gbójú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró, ó sì rí Ábúráhámù ní òkèrè àti Lásárù ní òkun àyà rẹ̀. Ó sì ké wípé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọ omi, kó sì tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́ iná yìí. Rántí ọjọ́ ìdájọ́, àwọn tó máa yọ̀ máa yọ̀, àwọn tó máa sọkún máa sọkún. Èwo ni yóò jẹ́ ìpín tirẹ̀? Nítorí pé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10 sọ pé gbogbo wa kò lè ṣaláì máa dó níwájú ìtẹ́ ìdájọ́, a ó sì gba ohunkóhun tí a bá ṣe, ìbá jẹ́ rere ìbá jẹ́ búburú. Ẹ jẹ́ ká tẹríba ká gbàdúrà. Olúwa, gbàdúrà Olúwa, gẹ́gẹ́ bí a ti gbọ́ ọ̀rọ̀ rẹ ní ọjọ́ ìdájọ́, ohun mi ò mọ̀ ní màmá jọ fọ̀ sí wa ní ọjọ́ ìdájọ́. Jẹ́ ká gbọ́ ibi káàbọ̀ ọmọdé rẹ bọ́ sínú ayọ̀ rẹ, nígbà tó yẹ ewúrẹ́ kó nínú àgùntàn, kí á pẹ̀lú àwọn àgùntàn rẹ Olúwa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín ní orúkọ Jésù.